Wálé Akọ̀ròyìn sí fíìmù Yahoo Babaláwo ó jẹ́ fíìmù tó ní ẹ̀kọ́ ọgbọ́n dání tí mo jẹ́ tó bá wọn pẹ̀lú àwọn ènìyàn wa wọ́n ti máa bá ẹ̀kọ́ tó fíìmù bá jáde wọ́n ṣòfò láti máa wò fíìmù written produced by OLASUNKANMI AKANNI OLOHUNIYO. Bàbá rẹ̀ ti gbẹ́kẹ̀lé àtẹnamọ́sẹ́ ẹni ìyá rẹ̀ lè lò ó lọ́wọ́ kí bàbá rẹ̀ ó tẹ́sí lé kan. Ẹ̀ẹ́dùn ọdún jọ tọ́ba mẹ́ta jọ sọ. Tí mo fẹ́ sọ gbọ́ngàn ní àwọn ẹ̀kọ́ ńlá lùkọ́. Kẹ́sì wá tó jẹ sọ̀rọ̀ níbi tẹ́ bẹ́ẹ̀ ni wà lórí yọ̀rọ̀ mi ti wà lẹ́nu rẹ̀ níbi tí owó ti dà lọ ní ìgbòho fún ìyàwó ìsọ̀bù ẹ̀ dídá. Bàbá lọ́dọ̀ rẹ̀ tí ò tọ́ba ilẹ̀ padà délé tọ́ba ilẹ̀ padà dé Nàìjíríà gbà wọ́n ti rí sí láyé tèmi. Ọjọ́ Wednesday tó ń wò nílẹ̀ Yorùbá níbi àwọn oníṣẹ̀ṣe dé ọjọ́ ọdún náà máa ń pè é. Ṣùgbọ́n ọjọ́ Wednesday tó wò ọjọ́ àná lọ́sùn ọ̀sẹ̀. Ọjọ́ àná ẹ̀sìn wọnú ara wọn ni ẹ̀sìn wọnú ara wọn nù. Ó ní ọjọ́ tí ó jẹ nínú ẹ̀sìn etí àwọn onímùsùlùmí náà ni ó jẹ. Kí wọ́n á lọ fẹ́ fàyọ̀ kí n tẹ̀lé ọjọ́ etí mo fẹ́ fàyọ̀ gbogbo àwọn ìlú yáyé wọn dáa lónìí gbogbo àwọn èèyàn tí wọ́n so oríire tí wọ́n rí bá ti tán lọ́nà ìgbé gbà àwọn ẹgbẹ́ ẹ̀bọ̀ àwọn orú àwọn ẹ̀bọ̀ báyìí ni a bá pàdé lọ́wọ́ ẹgbẹ́ bóyá òun náà tọrọ nǹkan lọ́wọ́ náà ilé báyìí àbẹ́wò àgbà mi. Gbogbo ìrètí ẹ̀ ń wú sí ìjọba àti bàbá. Ebi ọ̀sẹ̀ tọ̀ ni o bá ń kó lọ fún àpàdé ṣé kí n bọ́ tọ̀. Àsọ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe kọ̀ fẹ́ sáà ni. Kó tó dé ìdájọ́ fẹ́ sáà. Sọ̀ fẹ́ sáà ni. Ibi gbogbo ẹni mú. Lọ́ọ̀rẹ́ gbé ìjà lọ. Èmi jẹ́ bí ikọ̀. Mèkì ní dájà. Ìlọrin ilé àbá. Nzọ́bẹ̀jọ. Ọ̀yọ́ ní babaláwo. Nzọ́bẹ̀jọ. Ọjọ́ tí mo ti wọ̀ ọ́ ọpọlọ ẹyọ kan báyìí bó ṣe fi ń tíláì wọn ò ní dìbò wọn ò ní ṣe pé wọ́n yá owó ìsìnká ọ̀hún ti gbà wá látọ̀. Ọpọlọ la bí ilé ìgbà ọpọlọ ni ọyá àtúnṣe ìgbà. Ó béèrè kọ́nsẹ́ẹ̀tì náà àwọn ọ̀sán kọ́nsẹ́ẹ̀tì kan. Ọyá sọ fún orí kan ni. níbi báyìí máa gbowó mi. nígbà ẹni sọ kí ni. ní ìlà. àwọn àlùfáà. báyàwó yìí sọ máa ń dá gbogbo gbàdúrà tó bá yẹ mi lẹ́sọ̀. gbogbo dandan o. ọ̀dà gbogbo ààrẹ nù ìyàwó yàwó kó sábì kú lọ́dà bó ní ìyàlé wọ́n sì pè fún ọ ni. èmi ní ìyá. èkìlẹ̀ tó wá bú ìyàwó yàwó rẹ̀ tó wá bú tó ti bú sọ́wọ́ nínú
mọ́kọ́ gbogbo wọlé. Kókò ìbú fún ilé yìí. Ẹ̀yẹ báyàwó yín sọ̀rọ̀ ṣá. Bẹ́ẹ̀ kí ni? Ṣé báwo ló ṣe máa ta ìkúrú fún mi tí ò ní fantasi dáadáa? Fantasi ni ó ní pàtàkì kan lọ́dọ̀ ló kú sí. Tiẹ̀ ti jẹ́. Ẹ̀yin náà wo ẹ̀wẹ̀. Àtẹlẹ́ òtútù. Ìmọ̀ fún ilé mọ́rùn. Ẹ bẹ́ẹ̀ pa mí kékeré ni. Náà kọ́ tó máa lórí búburú báyìí. Ní ìyàlẹ́ o, àtọ́wẹ́ pẹ́ mi gbé gba sátidé lọ́wọ́ yín wọ́n ti gbé Sunday lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe ga bẹ́ẹ̀ ṣe gùn tó kọ́yẹ́ pẹ́ lẹ́ máa dáná tí lẹ́ máa pọn omi tí ìyàwó yín máa fi dáná. Sure. My name is OKIKI Afolayan. I'm on the set of YAHOO Babalawo, produced by OLASUNKANMI AKANNI OLOHUNIYO. Ẹ má fọ̀ rárá o, ṣe rí fíìmù yá lọ́wọ́ yìí. Tó bá máa jáde ẹ mọ̀ pé eléyìí jẹ́ one of the best because àwọn àgbàlagbà òṣèré ló pọ̀ bẹ́ẹ̀ dáadáa tó jẹ́ pé tẹ́ bá ń wo kọ́mẹ́dì wọn báyìí ẹ máa darí mọ́gìrì ká. Ṣó ti yé yín? Ẹ má fọ ẹ̀kọ́ kú ojú lọ́nà, ṣó ti yé yín? Bí wọ́n ní gbogbo tí kẹ́rin ẹ̀pẹ́ tí mo tà fún wọn, tẹgbẹ́ ni wọ́n fún mi lọ sí parí nínú igbó. Bẹ́ẹ̀ náà ìgbénu ogun náà ti tẹ̀lé. Ó ti wá jẹ́ mi báyìí. Ó ti jẹ́ mi báyìí. Ẹni kọ́ ni mo pàdé lórí. Thank you. Okay, it's taken. Thank you. Ikú máa pa ẹ́. Yóò lè gbógun dáadé máa bọ̀. Aláàjì máa pa yá. Aláàbọ̀dà. Bọ́dà sẹ́kì. Èló lówó ẹ̀ ló lówó ẹ̀. Yóò bọ̀. Àìrí dárò fíìmù yìí Èló lọ. lówó ẹ̀ sẹ́. Alẹ́ bá àjọ ti pè. Owó kí ni? Àwọn àdúgbò. Mo fẹ́ kílà mọ́tò ni. Ṣé sà, ìgbà tí mo wá sí bí mo ṣàlàyé fún yín, mo ní gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n rìn pátá ni mo ṣe rìn. Gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n gbé bẹ́ẹ̀ ni mo ṣe gbé. Ẹ wò sà, ó ti bẹ̀rẹ̀ tí mo jẹ́. My name is YAHOO Babalawo, produced by OLASUNKANMI AKANNI OLOHUNIYO. My bad one, YAHOO Babalawo. Ìrànlọ́wọ́ ní gangan ni àbáwá torí kò sí ìtọ́ ìsàlàyé fún wọn. Kò sí nǹkan àlówó ló àdéhìyàn àlọ́sà ìfẹ́ bọ́ọ̀lẹ̀. Àdéhìyàn gbogbo ẹ̀ka ìlú ti ló ń sá. Ọlọ́run má jẹ́ kẹrì. Títẹ́ máa fi jẹ́ so ìṣàlàyé Ẹ̀sìn kẹsà. Ṣé rí ọ̀rọ̀ wa ó ti sú wa àgẹ́jàrà wa àdéhìyàn àdéhìyàn gbogbo nǹkan olówó ti yẹ kọ́ lọ kí ni ibi gbogbo kò sí dédé àwọn òbí náà àbíká wá fàyè láti wá fàyè wọn. Wọ́n á wò bá ẹ̀ọ̀kan náà ni wọ́n pè ní fún wa. Sẹ́rí síkí mọ́tàn yìí láti dúkà ti gbọ́n ní mọ́ra wọn ọ̀dà fún alákàrọ̀ ọ̀dà lérí. Ọlọ́run jẹ́ kọ́ láwọn tèmi wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún kì í ṣọ̀rọ̀ owó ni mò ń sọ mò ń rà ṣùgbọ́n ìyẹn kọ́ ni mò ń bẹ sọ ṣé mo máa yí má láti lórí bẹ́ẹ̀dì ni ṣé mo lè dá láti kò kí n má láti sọ̀rọ̀ ni ṣọwọ́ ni gbogbo ẹ̀ ń jẹ ni. Aṣọ oníbọ̀bọ̀ brother mi ò gbẹ gan transfer tó fẹ́ everybody nínú tó ń fún tálíkà bí ọ̀wá báyìí nínú. Ṣọlé brother mi gbogbo ṣé wọn bí báyìí lọ. Ọmọ tó gbé fún mi ọjọ́ sí mi. So fún mi expectation. Ó tiẹ̀ dáa tó sọ yẹn fún mi. Ó lọ́mọkàn tó wà lọ́wọ́ mi sí ọmọ yẹn ó ta tó ó gbẹ gidi sórí. Mo bí ṣe ń lọ ó bá ti ṣe necessary things èmi náà dá padà fún ẹ. Ọmọ ìyá mi máa rọ̀ ṣé mo kọ́ tí máa ṣe máa ṣẹ́jú ìjọba ẹsẹ̀ tó bá sá. Olóòwò bá ń gbọ́. Ẹ jẹ́ kí ni mo bí ṣe ń lọ. Dà sí mi kí ni máa ṣe necessary things. Máa lọ kí ẹ tó dé ọmọ máa ṣe. Ìgbà yìí bí ọmọ ètò tó dáa náà ló máa gbé lé mi lọ́wọ́. My name is Ayosef and I'm on set of YAHOO Babalawo, everything I'm produced by OLASUNKANMI OLOHUNIYO. Guys, you need to watch out for this. This one is a banger. This one is trust. Anyone here, don't share it. Where do my bad?
Bóyá ní kò tẹ̀lé wa. Ọya. Ẹ̀wọ̀ èrò alẹ́ ló fi tì. Ẹ jẹ́ ẹ náà wo wọn tán. Ọmọ ya. Ó ti yé mi, àmàtà Nàìjíríà, ó ti trust kò ní. I'm waiting. Bẹ́ẹ̀ tútù wa, ìwọ ńlá, yọ̀ fún mi bọ̀. Ìwọ náyé rẹ̀, ilẹ̀. Òwúrẹ́ yẹn, ọdún èmi ṣiṣẹ́ dáadáa o, omi ṣiṣẹ́ dáadáa o, omi ṣiṣẹ́ o, àlùwé ọdún náírà, ó ti yé mi, tó yẹ máa wo. Langele, Daddy, ayé ni rọmọ, awo ni. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ òbèké, awo ló náà. Bẹ́ẹ̀ni. Jésù níwà, awo ló náà. Bẹ́ẹ̀ni. Fún àṣìṣílẹ̀ tí sọ gbàdúrà bàbá. Mo gbé fálárugẹ, mo gbé fájáde sókè òkun. Mo di Yahoo babaláwo. Awo. Ebi ni. Ifá ti kárí ayé. Ó kì í bá lórí kọ̀m̀pútà. Mo gbogbo ẹ̀ bọ́ta. Ọ̀tẹ̀. Fọwọ́ tẹ̀. Ó gbé fálárugẹ. Ifá ti rìn jìnnà. Yahoo babaláwo. Ó pọ̀ rẹ̀ kẹ̀kẹ́. Yahoo babaláwo. Ó pọ̀ rẹ̀ kẹ̀kẹ́. Ẹsẹ̀ wo ló gbá o? Ìwà fi rẹ́rìn. Ṣé o ti ń gbà tó àwọn ará òpè wẹ̀ bọ̀ àti. Ó kẹ́ ṣé òun ló sọ? Òun ló sọ pé máa wọ ọmọ tá a kọ́ níṣẹ́ tó tún fẹ́ máa jájú òun lọ kìnnìkan kìnnìkan. Ó ní ọjọ́ kẹ̀kẹ́ tí ó kọ̀ mí sílẹ̀. Máa bá ìfà tó bẹ̀ tí kò bá lọ. Tẹ̀sí tí ilẹ̀ fi bá yé ìkẹ́ torí ojú kòkòrò, ọ̀lẹ àti olè tó dà ní láàmú. Ṣé gbogbo àìwé ni mò ń bọ̀? Mo lè ti try gbogbo fóṣù bẹ̀rẹ̀. Máa bá ìfà tó ogún. Máa bá ìfà pẹ̀lú ogún àti ogún. Ọmọ ọkọ tó ṣẹlẹ̀, wọ́n bá wà wọ́n ti sọ fún ọdún wípé mi fẹ́ máa ṣiṣẹ́ yẹn ní jọjọ má tẹ̀ máa fi mọ́ rárá. Tó bá wá jẹ́ ti ṣaléwá yẹn, ó yí sí ọmọ mi Léwá. Pick up go action. Sórí má máa fi lọ̀ mí mọ́ rárá. Bọ̀ tó bá jẹ́ ti ṣaléwá, ọmọ mi ni ọmọ tí mo train. Ó yí sí bàjẹ́. Ọkọ̀ tó máa ṣe ẹgbẹ́ gbé tí wọ́n bá ti wá sọ̀rọ̀ tó bá ti rà ẹni máa fi máa gbó lọ́wọ́ bọ̀bọ̀ yẹn. Ṣé bẹ́ẹ̀ náà ló máa yí sí tó? Tí má tiẹ̀ ní ọmọ mi ni pé mi mo train ẹ̀ fáìn. Ìjẹ̀bú ló ṣe náà. Ṣé mo ti mú jí òtún lánàá wá rí? Báwo ló ṣe fẹ́ mú gbogbo ẹ̀ tó ṣe fẹ́ kó pọ̀ tá a fún máa fi tilé wá gba ogún lọ́kọ̀ rẹ̀? Báwo ni ẹ ṣe máa wẹ̀? Ọmọdé òmò mò ń bèrè fún. Sórí a máa lọ sọ́dọ̀ Yahoo babaláwo. Àwọn Yahoo guys wọ́n wà nínú sẹ́ẹ̀lì wa. Báwo ni ìwọ ṣe mọ̀ pé Yahoo boys ni wọ́n? Ẹ ṣe gan sa. Ṣé rí gbogbo pátápátá àti kó wọn sínú sẹ́ẹ̀lì wa? Lágbára Ọlọ́run tí màá ṣe pé èyí jẹ́ weekend ká ní pé Monday lè cut straight. Àbẹ̀nu sọ́jọ́. Ṣé o ká wọn báyìí? Were they caught in the act? No sir. Are you the judge? No sir. Oh, Moshe Bishemo, you caught people and you didn't catch them in the act and you're arresting them based on assumptions. But there's no sort of court in me. Not release me. Sir.